ọ̀rọ̀ ti délẹ̀ báyìí o lórí ẹni tó kàn fún ipò Àwùjalẹ̀. Oríṣiríṣi awuyewuye la ti ń gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n fẹ́ dá sí ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ a dẹ̀ gbọ́ ìròyìn pé ìjọba ìpínlẹ̀ Ògùn ti ní kí wọ́n dáwọ́ dúró nípa ìlànà yíyan Àwùjalẹ̀ tó kàn ní ilẹ̀ Ìjẹ̀bú. Ibi tí ọ̀rọ̀ wa dé dúró yìí òun ni wípé ẹni tí ń ṣe alága fún ìgbìmọ̀ ti ẹgbẹ́ tó yẹ kí wọ́n pèsè ẹni tó kàn fún ipò Àwùjalẹ̀, ìyẹn ìdílé Fúṣẹ́ńbùwà, Ọ̀túnba Lateef Owóyẹmí ni wọ́n ti wá jáde ṣe àlàyé wípé ipò Àwùjalẹ̀ kì í ṣe ipò tí wọ́n fẹ́ yan alága kánsẹ́lọ̀ àbí ẹnikẹ́ni nípa ti ìlànà ètò òṣèlú, ó yàtọ̀ síra wọn. Ọ̀túnba Lateef Adébáyọ̀ Owóyẹmí. Báwo lẹ ṣe jẹ́ sínú ọdún ìṣẹ́lẹ̀? Mo jẹ́ olórí ẹbí Fúṣẹ́ńbùwà, mo dẹ̀ wá jẹ́ chairman steering committee of Sogbarudin House. Wọ́n ní àwọn Yorùbá sọ̀rọ̀ àtòwé kan wájú wọn ní àkìnrin ewu lọ́sàn-án. A rí yín níbí báyìí ní ààfin Àwùjalẹ̀ Akilẹ̀ Ìjẹ̀bú. Bàbá kí ló pè yín débi pẹ̀lú gbogbo àwọn tí ẹ kọ̀wọ́ rìn tó jẹ́ àwọn jàǹkànjàǹkàn nínú ẹbí Fúṣẹ́ńbùwà lónìí? Gẹ́gẹ́ bí òfin ti fi sílẹ̀, tó bá fẹ́ jọba nídìílé kan, àwọn ọmọ ọba ibẹ̀ láti ṣe ìpàdé kán ọ̀yàn morúkọ lẹ̀ àwọn tó fẹ́ jẹ ọba, kí àwọn ẹbí wá kórúkọ wọn jọ, kán wá gbé wá fún àwọn àfọbàjẹ túrú ọ̀gbẹ́ni Òdì. Nǹkan tá a ṣe lédìí nìyẹn. Bẹ́ẹ̀ni ó dẹ̀ kù lọ́wọ́ àwọn àfọbàjẹ ńsẹ̀ láti wò wọ́n dáadáa kọ́ dẹ̀ mẹ́ta máa fi jọba fún wa. A dẹ̀ ń bẹ̀ ìjọba, à ń bẹ̀ ìjọba, tún ń bẹ̀ ìjọba lẹ́ẹ̀kẹta kọ́ máa náwó ní nǹkan tá a fẹ́ ṣe yìí o, kọ́ fún àwọn àfọbàjẹ́ lẹ̀ kọ́ ṣiṣẹ́ wọn bí oṣù ti ní kan ṣe, bí àwọn baba ńlá wa ti ní kan ṣe, bí òfin dẹ̀ ti ní kan ṣe, kọ́ má fi òṣèlú bò tó pé àfẹ́ ọba pátì òṣèlú kọ́ la fẹ́ ṣe o, àfẹ́ mú alága council tàbí president àbí governor tàbí senator, ọba Àwùjalẹ̀ la fẹ́ mú. Kọ́ jẹ́ kọ́ àwọn àfọbàjẹ́ Ìjẹ̀bú-Òde kọ́ máa Àwùjalẹ̀ tó máa tẹ́ wa lọ́rùn, kọ́ má gbẹ́ni kankan lé wa lórí torí ànígbà o, Ìjẹ̀bú nígbà o. A ti kó gbogbo orúkọ wọn, àwọn tó ń jáde láti jọba àti kó wá sọ́dọ̀ àwọn àfọbàjẹ́. Ìwé tí ẹnì kankan dẹ̀ kọ fún wa pé bàbá lágbájá ló bí bàbá òun, ìdílé báyìí ló ti wá, tẹ̀mẹ̀dù ló bí ìyá òun, ìtúrú ìyá òun ló fi jọmọ ọba, tàbí ìyá òun ló fi jọ bàbá òun ló fi jọmọ ọba. Wọ́n ti kọ́ gbẹ̀ sínú ìwé wádìí tí gbogbo ìwà fún àwọn àfọbàjẹ́. Ẹlòmíì kò gbọ́ ìtàn, ó lè lóun ọmọ Jàdáàrà. Jàdáàrà ti kú 100 ọdún náà mẹ́ta, 300 years Jàdáàrà ti kú. Wọ́n sọ pé òun ọmọ Jàdáàrà pàtàkì ní Jàdáàrà wo, èwo ń gbà wo ni kí lórúkọ bàbá, ṣé wàá lè tẹ̀sí ìtàn bàbá ẹ̀ láti sẹ́yìn 100 ọdún mẹ́ta sẹ́yìn? Kò possible now, tó pé gbà yẹn kò sákọọ́lẹ̀. Àkọọ́lẹ̀ bẹ̀ ní 1904 náà ṣe ẹ̀bẹ̀ sí ní kọ̀wé ilẹ̀. Ọmọ tó ń pera wọn mọ́ ọmọ bàbá yẹn wọn ò lè rí tàn pa, tó gbogbo ìwọ̀n wà ń bẹ̀ tó ò sí nǹkan tó wá kàn sọ pé mi lọ ọmọ Jàdáàrà. Ta ni bàbá yà kò sọ kó bí ó ṣe di bí ó ṣe bá Jàdáàrà tó wọn ò lè sọ pé kò sí ìgbà àkọọ́lẹ̀ tó lè gbọ́kànlé. Ẹ ṣeun pọ̀ bàbá ẹ má sọ púpọ̀ nítorí pé ẹ ti yan lójú àwọn tó bá lóye ó yẹ kí wọ́n mọ ohun tí ẹ ń sọ wípé bí gbogbo àwọn ọmọ bá ṣe jẹ́ 95 ó máa já wálẹ̀ pátápátá. Wọ́n láti yọ tó lè tírèsì ara wọn torí pé kí ni ọmọ ìdílé ọba Fúṣẹ́ńbùwà ló fẹ́ mú ọba yìí, kò ń ṣe ìdílé ọba ń ta tàbí Múyìgbóyè, no, àwọn ọmọ Fúṣẹ́ńbùwà náà fẹ́ jẹ ọba yìí, ọ̀nà dẹ̀ máa jẹ́ lágbára Ọlọ́run. Àmín àṣẹ Èdùmàrè, àmín àṣẹ. Bàbá ẹ fi àsìkò yìí ṣàdúrà fún gbogbo ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà ilẹ̀ Ìjẹ̀bú. Ní agbára Ọlọ́run ọba aláàánú ọba Olódùmarè, wọ́n ti fi tó wa létí pé bàtà máa jẹ ọba yìí ló máa pọ̀, ṣùgbọ́n pé ó máa dẹ̀ wá lọ́rùn láti mú ọba jáde. Pé tá a bá jẹ ọba yẹn tán, gbogbo ìjọba sọ pé wọn ò rírú ọba bẹ́ẹ̀ rí láti gbà tí ń jọba ní Ìjẹ̀bú-Òde. A gbé ìlú Ìjẹ̀bú-Òde ga, aṣọ ìlú ńlá, aṣọ di tí fáktìrì máa pọ̀, ibi iṣẹ́ máa pọ̀ rẹpẹtẹ, tọkùnrin máa gbádùn, tóbìnrin máa gbádùn, tí wọ́n máa sọ pé irú ọba yìí kọ́ òrìṣà Ìjẹ̀bú ni. Ọlọ́run kàjẹ́ kó bẹ́ẹ̀ lójú gbogbo wa. Alọ́ àjẹ́ kémi oko ojú ṣé mi náà o, akẹ́ṣe jẹ́ ìwé náà o, jẹ́ ẹni máa jọjọ́ láwọn ọba náà o, èyí rẹ̀ ní sàkẹ́rẹ́ rí sá o, ìgbà ká sọ̀ lé rẹ̀ ni o. Bàbá tí a bá wo ìta, a rí pé ní ìgbà tí ó di pé wọ́n gbé àwọn kinní yìí wá tí wọ́n ṣe àwọn ètò yìí parí,
òjò bẹ̀rẹ̀ láwàkọ̀ tó fún wa ní àpẹẹrẹ wípé ọmọdé lè ṣe yìí ni wá ìtura bẹ́ẹ̀ ó ti wọ ilé Ìjẹ̀bú wá ó ti tún fún wa lápẹẹrẹ pé ọba tá a máa jẹ ní ilé Ìjẹ̀bú ó máa jẹ ọba tó máa tu tonílé tẹlẹmù. bẹ́ẹ̀ ni bó ṣe máa ń nìyẹn lágbára lọ a kẹsàn-án gbogbo yín o ẹ̀yin náà jẹ́la ń bẹ o ẹ̀rí jẹ́ ń bẹ o ẹ̀rí mú ń bẹ o tẹ̀bí tara tayá tọmọ o Ọlọ́run àgbàdo gbogbo wa o. orúkọ ilẹ̀ kan sàtìbẹ̀ ṣe jẹ́. Ọ̀túnba Abdulateef Adébáyọ̀ Owóyẹmí olórí ẹbí fúnṣe Buhari ní house. kọ́ máa nọ̀wọ́ ní nǹkan tá a fẹ́ ṣe yìí o pátì òṣèlú kọ́ la fẹ́ ṣe o. lórí ẹni tó kàn fún ipò Àwùjalẹ̀ ó ti súnmọ́lé o. Ìdílé Fúṣẹ̀ngbùà ni wọ́n ti ṣe àkójọpọ̀ àwọn orúkọ àwọn ẹni tí wọ́n yege wọ́n sì ti mú lọ fún àwọn afọbajẹ. ní báyìí ẹni tí ń ṣe alága nínú ìdílé Fúṣẹ̀ngbùà tí gbàgbọ́ wà wípé àwọn ló tọ́ sí láti pèsè Àwùjalẹ̀ tuntun Ọ̀túnba Lateef Owóyẹmí ni wọ́n ti wá sọ ọ̀rọ̀ síta báyìí wípé àwọn bẹ ìjọba láti má lọ́wọ́ sí yíyàn ẹni tí ó kàn fún ipò Àwùjalẹ̀. bákan náà ni bàbá Owóyẹmí ṣe àlàyé àwọn ohun tí wọ́n ti ṣe wọ́n ṣàlàyé àwọn ìgbésẹ̀ èyí tí wọ́n ti gbé báyìí ni wọ́n tan ìmọ́lẹ̀ sí àwọn kankan nípa ìlànà yíyan Àwùjalẹ̀ tuntun ti ilẹ̀ Ìjẹ̀bú. bàbá yìí sọ di mímọ̀ pé àwọn kò ní gbà ó tí ìjọba bá yan ẹni tí kò yẹ kí wọ́n yàn lé àwọn lọ́wọ́ ní ilẹ̀ Ìjẹ̀bú. ọ̀rọ̀ yìí ó ti ń fẹ̀jú kẹ̀kẹ́ báyìí o. ta ló kàn fún ipò Àwùjalẹ̀ báyìí? kí ni ipa tí ìjọba ìpínlẹ̀ Ògùn gbé lórí ọ̀rọ̀ yìí? kàn fọ àwọn afọbajẹ lẹ̀ kàn ṣiṣẹ́ wọn bí òṣìṣẹ́ ní kan ṣe bí àwọn baba ńlá wa ti ní kan ṣe bí òfin dẹ̀ ti ní kan ṣe kàn má fi òṣèlú bò tó pé àfẹ́ ọba pátì òṣèlú kọ́ la fẹ́ ṣe o àfẹ́ mú alága council tàbí president àbí governor tàbí senator ọba Àwùjalẹ̀ la fẹ́ mú kàn jẹ́ kí àwọn afọbajẹ Ìjẹ̀bú-Òde kàn má Àwùjalẹ̀ tó máa tẹ́ wa lọ́rùn kàn má gbẹ́ni kankan lé wa lórí torí ànígbà o Ìjẹ̀bú nígbà o. a ti kó gbogbo orúkọ wọn àwọn tó ń jáde láti jọba àti kó wá sọ́dọ̀ àwọn afọbajẹ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.